ọkọ kejì ọkọ tó dáa ni tó làwọ́ tó náìsì ikú ló bọ́lá jẹ́. ewu wo ló wà nínú kí ọkùnrin fi oògùn fẹ́ ìyàwó. ewu wà ń bẹ o ó bá ti wá èmi máa lé mi ò lè fẹ́ pé kì í ṣọ̀kan ni mo bá wá ṣùgbọ́n kò tẹ́ lọ́rùn àjò ní nǹkan tó fẹ́ ṣe. níta ọ̀rẹ́ ẹ̀ kan wà ìyẹn ni ó ní kí n wá wà wọ́n lé ń jọ yẹn ewu wà ń bẹ gan torí nígbà tí mo lọ lọ́jọ́ yẹn ó sáà pàwọ́dà láti gbà yẹn ṣá bí mo ṣe tẹ̀lé lábúlé wọn fọdún 3 nìyẹn. lágbára Ọlọ́run ilé ọkọ kẹta tẹ̀ wá yìí ẹ ní gbọ́kọ̀sí mọ́ ẹ ní wàhálà àti dààmú gbogbo ohun tójú yín ti rí lálákọ̀ọ́kọ́ àti ẹlẹ́ẹ̀kejì Ọlọ́run á bá yín bù kíkún sí níbi kẹta yìí. ewu wo ló wà nínú kí ọkùnrin gba ìyàwó lọ́wọ́ ọkùnrin ẹgbẹ́. ewu wà ń bẹ o torí tí ọkùnrin bá gba ìyàwó lọ́wọ́ ọkùnrin ẹgbẹ́ tí wọ́n bá tiẹ̀ mọ́ra wọn ó sì dá kán má mọ́ra wọn ó sì dá ṣùgbọ́n tó bá mọ́ra wọn ewu ni o. Full video on YouTube. ẹ láwo ikú ní YouTube. ìyẹn nílé ọkọ tó fi sílẹ̀ ó fẹ́ lọ wo ọmọ yẹn nílé ọkọ tó fi sílẹ̀ láàárọ̀ ó wá dágbére fọ́kọ ẹ̀ tó ń fẹ́ lè sin pé mo máa lo ọjọ́ kan tàbí ọjọ́ méjì níbẹ̀ o. màmá kí ni nǹkan tí ẹ̀yin lérò pé ó lè ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ọkùnrin àtobìnrin tí wọ́n máa sọ wọn kan máa ń pòwe pé ojú tó ti mọ ni kò lè sọ pé òun ò mọ ni mọ́ kí ni nǹkan tí ẹ̀yin lérò pé ó lè ṣẹlẹ̀. ṣé ẹ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin nísìn obìnrin mi kò bẹ̀rù orí ààrẹ. ó ní òun fẹ́ lọ tọ́jú ọmọ òun fẹ́ lọ wo ọmọ òun. ọmọ kọ́ ló lọ wo dìmọ́ọ̀tì ọkọ yẹn bá ṣì wà tó bá jẹ́ abẹ́ mama ẹ má bínú ṣe rí ọ̀rọ̀ tẹ́ sọ yẹn àwọn olólùfẹ́ wa lé wọ́n máa fẹ́ ní interest lórí ọ̀rọ̀ yẹn ẹ ní ọmọ kọ́ ló lọ wò. ọmọ kọ́ ló lọ wò ṣé obìnrin lè kọ́ ọmọ kúrò ní ọ̀dọ̀ ọkọ kókò lọ lé ọkọ mi kọkùnrin wa lóun fẹ́ lọ wọ ọmọ yẹn lé ọkọ kejì kò lè ṣẹlẹ̀ kò lè possible. kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ikú ń bọ̀ bí ó bá para ẹ̀ á pọ̀kọ tó lọ bá bí kò bá pọ̀kọ tó lọ bá á pọ̀ tó padà. irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ yẹn ó ṣẹlẹ̀ sẹ́mi náà ṣùgbọ́n èmi ní tèmi gbogbo ẹni lèmi fi sọ̀rọ̀ èmi ò padà lọ́bẹ̀ o. torí ọkọ tí mo fẹ́ lọ́jọ́ àárọ̀ mi tógun la fi bára wa lò déwọ̀n bá ọdún 15 tá a fi fẹ́ra wa lò. ṣé tí n bá wà padà lọ sọ́dọ̀ ọkùnrin irú yẹn ṣé ló máa mú bí kéèyàn gbókùtà sílẹ̀ kó sí odóde kó wá tún gbókùtà mìíràn mọ́lẹ̀ bẹ́ẹ̀ lọ̀rọ̀ yẹn ṣe máa rí. ìyàwó wà núdì. àwa wà lójú kan. Full video on YouTube. ẹ láwo ikú ní YouTube. kí ni nǹkan tó mú obìnrin tó wà nílé ọkọ kó máa yan àlè. ọ̀rọ̀ ńlá àwọn nǹkan tó lè fà ó pọ̀ torí gbogbo àná ọkọ̀ ló ń kà máa yan àlè ṣé obìnrin mi tó jẹ́ ṣe ló máa lọ́kọ̀ ẹ̀mú kó tó rówó oúnjẹ gbà àbòbìnrin mi tó yẹ pé ìjà lọ́ máa fi àdùpamọ́kù lọ́ máa fi gbowó oúnjẹ lọ́wọ́ ara wọn tó bá gbàjà rí ọkùnrin kan tó ń tàn jẹ́ ń ta ó máa tẹ̀lé àìwú pọ̀ ń bẹ o ewu pọ̀ ń bẹ gan torí àwọn kan wà náà tí wọ́n máa ń yàlè ní obìnrin wọn ò mọ bó ṣe ń ṣe nǹkan láṣebò kọ́ kíìpù ẹ̀ pé kò má lè jí ẹ nítorí pé kò sí nǹkan kan ṣùgbọ́n ẹlòmíì á tún máa ṣe báyìí á máa fi wọn ọkọ láti bẹ̀rẹ̀ ọkọ àgbègbèsẹ̀. láti lè gbé nǹkan sí lára. ọkùnrin lè fẹ́ ìyàwó 3 sínú ilé kan ṣo ọkùnrin ní ẹ̀tọ́ lórí obìnrin ju kóbìnrin ní ẹ̀tọ́ lórí ọkùnrin lọ ọkùnrin lára ẹ̀ gbóná jù láyé yìí. ọkùnrin lára ẹ̀ gbóná jù. bẹ́ẹ̀ ni obìnrin tó bá ń jowú bàbá ẹ̀ ló fi jọ tó wà rẹ̀ bá gbóná jù. obìnrin tó bá ń jowú bàbá ẹ̀ ló fi jọ. tó wà rẹ̀ gbóná jù bó ṣe yẹ kó yẹ lọ bàbá ẹ̀ ló fi jọ. yẹn ti wà tipẹ́ àlè yíyàn náà ó ti wà tipẹ́ ọkùnrin náà kò ń dédé yàn àlè náà ṣé ń gbà tọkùnrin mi bá máa bọ́lẹ̀ lè jọ ṣan ìyànà ilé wọn tó ti kọ́kàn òkè pé òun tún lọ bá wàhálà ńlé ìdààmú lóhùn tún lọ bá ńlé mọ́ fún lówó náà kò ní tẹ́ lọ́rùn kò mọ bó ṣe ń kọ́kọ́ káàbọ̀ kò mọ thank you ṣe kò mọ pé ẹ ṣe àná kò mọ ẹ má bínú ṣe. Full video on YouTube. ẹ láwo ikú ní YouTube. ṣé obìnrin lè torí pé ọkọ mi ò lè bá mi ṣe àṣepọ̀ dáadáa kó kò lé ọkọ. ó lè torí ẹ̀ kò lé ọkọ o torí ọ̀pọ̀lọpọ̀ òde sí náà bí ẹlòmíì bá bímọ 6 fọ́kọ ìyá ló máa padà sọ pé 4 ni tiẹ̀ nú ẹ o ẹyọ kan ni tọkọ nú ẹ o ẹ mọ̀ pé àwọn obìnrin tá a ṣe wà yìí agbádùn kìíní ìjura wa lọ. ẹlòmíì gbádùn ìjura wa lọ. a jẹ́ ní àfaradà lórí ìjura wa lọ
ìjọ tó bá èèyàn kan tí ó ṣe dáadáa ń ta ó máa tẹ̀lé á tún fọkàn yẹn gan ṣé pé tọ̀bá wà lórí ara wọn pé wèrè babalágbájá kì í ṣe òun báyìí. Full video on YouTube. ẹ láwo ikú ní YouTube.